ọjọ́ mánigbàgbé àti ọjọ́ ìbànújẹ́ ńlá ní ọjọ́ 12 nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí, the 12th of October 2025 ni ló jẹ́ fún àwọn kọ́múrèdè ìyẹn àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn orílẹ̀-èdè yìí, pẹ̀lú bí ọ̀kan pàtàkì lára wọn tó jẹ́ gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti kọ́múrèdè ilẹ̀ Yorùbá ni comrade Abíọ́dún Arẹ̀mú Abíọ́lá, ẹni tí gbogbo ayé túmọ̀ sí Àrẹ̀msìn, bí bàbá náà bó ṣe jáde láyé lẹ́ni ọdún 65 years. Ṣùgbọ́n tó bá ọ̀pọ̀ èèyàn nínú jẹ́ ó ní ọ̀nà tí bàbá náà gbà kú jáde láyé, nítorí ọ̀nà gbígbóná ni, pẹ̀lú bí wọ́n ṣe ní mọ́tò kan ló kọlù bàbá náà ní ọ̀nà Ọ̀tà níjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn, tí mọ́tò náà sì sálọ tí ò dúró. Ètò padà rán comrade Abíọ́dún Arẹ̀mú Abíọ́lá Àrẹ̀msìn tó padà rán lọ sí ọ̀run alákejì. Wọ́n bá ń sọ̀rọ̀ àwọn comrade lórílẹ̀‐èdè yìí, ọ̀kan pàtàkì àti ọ̀kan gbòógì ìní Abíọ́dún Arẹ̀mú Abíọ́lá. Kódà kì í ṣe ọdún kékeré ni bàbá yìí ti bẹ̀rẹ̀ jàǹgbara, níwọ̀n ọdún 90s ni ó sì wà lára àwọn tó gbéná wojú àwọn ìjọba ológun, pàápàá ìjọba ọ̀gágun Ibrahim Babangida àti ọ̀gágun Sani Abacha nígbà náà. Abíọ́dún Arẹ̀mú Abíọ́lá ó wà lára àwọn tó jìjàǹgbara fún òmìnira àwọn tí ìjọba ológun kó sátìmọ́lé, èèyàn bíi Ransome Kuti, amòfin Fẹ́mi Fálànà, amòfin Gani Fáwẹ́hìn àti àwọn míì bẹ́ẹ̀, tó sì jẹ́ pé ó jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ Joint Action Forum tí ó jẹ́ gbajúgbajà ẹgbẹ́ àjìjàǹgbara lásìkò táwọn ológun tí wọ́n ń fi orílẹ̀-èdè lògbòlògbò lọ́dún 90s. Bákan náà ló tún dá iléèwé sílẹ̀ tó ti ń kọ́ àwọn èèyàn nípa ìjàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó pè ní Amilcar Cabral Ideological School, tó sì jẹ́ pé níwọ̀n ọdún 90s òun náà ló tún dá ẹgbẹ́ Oòduà Youth Movement sílẹ̀ pẹ̀lú àwọn bíi ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Ọbáyọrí, comrade Razak Ọládọ̀ṣù àti comrade Razak Olókóọba. Ṣá ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ni la gbọ́ pé comrade Abíọ́dún Arẹ̀mú Abíọ́lá, ẹni ọdún 65 years, ènìyàn ó fẹ́ sọdá títì, ṣùgbọ́n tí iná dé ní mọ́tò náà ó déédéé wá lójijì, ó gbá bàbá náà, kàkà kó sì dúró kó gbé e lọ sí ilé ìwòsàn, níṣẹ́ ló mà sá lọ. Nígbà táwọn aláàánú ará Samaria tí wọn yóò sì gbé bàbá náà lọ sí ilé ìwòsàn, níṣẹ́ ni ó padà dágbére fáyé lẹ́ni ọdún 65 years of age. Níṣẹ́ ni ariwo ìbànújẹ́ sọ lórílẹ̀‐èdè yìí àti ní ilẹ̀ Yorùbá, nítorí pé ẹran ńlá kan náà tó sọnù láàrin àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn pàápàá nílẹ̀ Yorùbá, tó sì jẹ́ pé àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn káàkiri Nàìjíríà wọ́n ti ń ṣèdárò bàbá náà. A sì gbọ́ pé ní ọjọ́ 23 oṣù kẹwàá tá a wà yìí ni wọn yóò ṣètò ìsìnkú ẹ̀ ní agbègbè Kabiru Fatoyi Street tó wà agbègbè Sugar Bus Stop, ìyún ní Ìjàkọ lójú ọ̀nà márosẹ̀ Èkó sí Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn.